Africa Content TV. Aluma wọlé sẹ́. Aṣíwájú àdínì olólùfẹ́ àwọn àfà olólùfẹ́ àwọn ẹni Ọlọ́run ṣe rí ẹ̀kọ́ àdíkánilà ákàyè ó ṣe pàtàkì fún ẹni tọ́lọ̀ ń dá ẹ wá lè ṣàdédé bá làákàyè lọ́dún èèyàn afẹ́ni Ọlọ́run bá fún Ọlọ́run náà dẹ̀ ti sọ pé òun ò lè fún èèyàn kan làákàyè. Ọlọ́run náà ò lè fún ẹnìkan ní làákàyè. Àfẹ́ni tó bá wo òun yóò tẹ̀lé ìdìmátà bàmá yóò tẹ̀lé bàkọ́dé wùtíyà. Nígbà tí wọ́n ń ṣe àdúrà fàlàjì Ràṣídì lẹ́ẹ̀kan. Alájà Abíọ́dún ẹ máa gbọ́. Tí wọ́n ń ṣe àdúrà fàlàjì Ràṣídì lẹ́ẹ̀kan. Yorùbá wá nítorí afọ́jú lòjò ṣe é kù. Nítorí afọ́jú lòjò ṣe é kù. Orí adití lòjò ṣe é ṣú. Orí adití lòjò fi ṣú. Èèyàn gbọ́dọ̀ máa yá làákàyè láti wá gbọ́ àfà. Èèyàn gbọ́dọ̀ máa yá làákàyè láti Bó wá o ṣe lè borí stéèjì eléré onífújì. Bó o ṣe lè borí stéèjì eléré Lóòtù wá jẹ́wọ́ ọmọ onífújì. Onífújì. Ó wà á máa ló fẹ́ gun àwọn àfà. Mọ́dì òkú lójijì. Bàbá Aláàjì Mẹ̀jọ ń sọ fún mi lánàá. Àwọn Mẹ̀jọ ń sọ lánàá. Aṣíwájú làwọn ń bọ̀. Wọ́n làwọn ń bọ̀.
àmọ́ àwọn àfáà làwọn fẹ́ wá bá àwọn àpá làwọn fẹ́ wá bá o. ọ̀sẹ̀ gbogbo ètò kù tá a ṣe jọ iṣẹ́ nínú họ́ọ̀lù ayé nù. wọ́n wá bùkátà sí tọ́lọ́. wọ́n wá bùkátà sí tọ́lọ́. lóhun gbogbo ògbà wá síwájú ti máa béèrè ẹ̀. aṣíwájú ti máa béèrè ẹ̀ nìyẹn. àjàgbé mu ti hù ń bẹ lọ́ọ̀ mi. àjàgbé mu ti hù ni mo mọ̀ tí mo rí. ọlọ́run máa gbá ẹ lọ́wọ́ wa. ọlọ́run máa gbá ẹ lọ́wọ́ wa. tá a bá wá fẹ́ lù káwọn èèyàn lè mọ̀. àwa ní àjàgbé méjì ní mo mọ̀ tí mo rí. ìfẹ́làjàgbé Rashidi ọmọ òkú ọmọ ìfẹ́làjàgbé mu ti hù Ọládẹjọ. ọlọ́run máa gbá ẹ lọ́wọ́ wa. ẹni tó fẹ́ wà lájàgbé. ẹni tó fẹ́ wà lájàgbé. mo fi ti bàbá wa bá sùn mo fi ti ọlọ́run lára yín. bàbá wa bá sùn kọ́lọ̀ lára mo yín. fi ti bàbá wa bá sùn nù. àfa àgbà fún gbogbo jàmálí ní London. mo fi ti ọlọ́run lára yín. mo fi gbogbo tí bàbá wa ń kọ́kọ́ bàbá akọ́ṣe tíṣà. mo fi ti ọlọ́run lára yín. ẹ bá iná tẹ́nà ẹ̀yọ kan. ṣé bàbá wa sọ? ọmọ mi ọkùn báyìí mọ ń tẹ̀lé ta síwájú ń tẹ̀lé kọ́ ọ̀sán síwájú lọ́wọ́ àbẹ́ni tẹ́ ń gbìjà ọ̀yà ìmáàmù bàbá wa Oyèládé Alhaji wa Mùsùlùmí àrò kọ̀ọ̀kan àjàgbé lẹ́yìn náà. ọdún mẹ́ta wọ́n ti ní ká máa bọ̀ wọ́ gbogbo àwọn àfáà mo kí Olúayé finish àjàgbé lásìkò àkàn bí ìyá mẹ́ẹ̀dá Tinubu ọlọ́run máa ma jẹ́ tiẹ̀ ó ṣòro. ọlọ́run máa ma jẹ́ tiẹ̀ ó ṣòro. ó máa pàjẹ́ fáwọn kan ní ìjọba ó dẹ̀ máa dá fáwọn kan bẹ̀ àjàgbé ọláàrin ò ní tán bá a ti ní ẹ̀kẹ́ ẹ̀kẹ́ akẹ́bẹ̀ wọ́n ní ká ṣe Salatul Fati ṣáájú kó tún kẹ́yẹ. اللهم صل على سيدنا محمد الفاتح لما قلت والعاتب لما سبق ناصر الحق بالحق والعادل الى صراطك المستقيم وعلى آله كرب مقدار العظيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسلنا عليهم طير أبابيل ترميهم بحجارة من سجيل فجعله كعصف مأكول بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك وإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ودعا عليه إذا سجى ما ودعك ربك ما قلى قل ولا ولم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر inú táṣíwájú máa fẹ́ kó o bá máa ṣíwájú bá lò aṣíwájú ò fẹ́ kó o sọ pé aláàjì aṣíwájú ò fẹ́ ọ̀nà wo ló fi máa skáàmù ẹ̀ bàbá wa síwájú ẹ dìde ẹ bọ́ bọ̀tà àjàgbé kọ́kọ́ káńsù yẹn yóò bí ọ pé ṣéwọ ni kò dìde fún ni àbọ́lọ̀ aṣíwájú ò fẹ́ tá a bá dẹ̀ ti rí i tá à ń fẹ́ lọ́dún ẹ̀ ni à ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ bàbá wa kò ti parí bọ́rọ̀ bá gbọ́ pé bá ti délẹ̀ ọ̀rọ̀ ti bù ṣe aṣíwájú ẹ̀ ní kú lójijì nínú kò í sì yìí nínú ìgbà yìí yóò mọ ìsì fún ó fẹ́nu bàbá wa bá sùn tá a bá ti rí bá sùn àti lè mọ́ àmọ́ lónìí àwa kan bá sùn ló kan àtàwa káńsù wọn títí wọn àwa jọ jókòó síbi lónìí ẹ sọ pé rárá nínú ilé làwà ẹ sọ pé ànàkùnmù náà aṣíwájú ò ní gbà. ó ti wà lórí nẹ́ẹ̀tì. a ti sọ àwọn òjíṣẹ́ rárá ó lè.
dandan ni kí wọ́n ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ mi ké tó bá lóhùn ó gbóúnjẹ àgbàdo. Yóò bá kó àgbàdo. Ìjọ tí ó bá jẹ tiẹ̀, kò ní kù lẹ́mìí àti. Àwọn gángó mú ká pa wọn. Mágàdí gángó ò ní gbà. Wọ́n bá ń sọ pé no nonsense. Bàbá ti yọwọ́ bàbá wa ní bàbá wa alága. Níbẹ̀ nìkan ń ta sí bàbá ìwọ̀n bàbá tó sọ̀rọ̀ àwọn bàbá rẹ̀. Ọlọ́run jẹ́ mi yó. Bàbá wa aṣíwájú ó fún wa lọ́wọ́ 100,000. Aṣíwájú ẹ̀ ní ráre. Mọ̀ ń bọ̀. Bàbá Amadu Àjíbá wọ́n ní jókòó tí wọ́n wà yìí. Wọ́n ń jókòó bàbá Bàásùnú ni. Bàásùnú kìíní. Wọ́n lo 32 years lórí ìmáàmù nínú Ìbàdàn. Ìkejì wọ́n lo 18 years. Bàásùnú kẹta wọ́n lo 42 years. Wọ́n lọ́wọ́ fà ọmọ ẹ̀ta. Amina. Wọ́n láwọn fa bàbá mẹ́tẹ̀ẹ̀ta ìfẹ́ lọ́hùn fún àwọn aṣíwájú àjíní. Wọ́n lẹ́wọ̀n ṣe sàárà rẹ̀. Wọ́n ní sàárà tẹ́ wàá ṣe. Wọ́n lá sí bàbá Bàásùnú. Abẹ́ gba sàárà bẹ̀. Abẹ́ gbowó bẹ̀. Nígbà lọ́wọ́ ẹ̀kọ̀ọ̀kan. Ẹ̀yin nìkan náà lẹ́ẹ̀bà ní sàn. Yóò wọlé bàbá Abubakiri. Yóò wọlé bàbá Usman. Bàbá Mutiu náà síwájú àdínì. Agbára sí ibú òní báyìí. Yóò wọlé bàbá ìmáàmù kejì. Abdullahi. Agbára sí ibú òní báyìí. Yóò wọlé bàbá ẹgbà Amadu Muhammad Bàásùnú. 125 years. Ní àwọn láyé wọ́n lọ 42 lórí ìmáàmù. Ó yẹ aṣíwájú àdínì dẹ́jẹ́ yìí. Ẹ̀mí yóò kún bẹ́ẹ̀. Ẹ̀fẹ̀ bẹ́ẹ̀. Àárò ní sẹ́yìn. Ọlá yóò ní lọ́wọ́ kù. Ó túbọ̀ bàbá ńlá wa parúpọ̀ láwa ṣe fún mi. Bí ó ti máa kéjì wà. Ẹ wà á dìde fọ́lọ́. Ẹ wà á tẹ́wọ́ ilé méjì. Wàdúrà. Àgbàlámúlá síra. Bí ọba ti bá kà á. Àwọn àkàmú bàbá wa wájú àti ìjọba wù lọ́kàn yìí. Ẹbí mọ́sálásí wa. Bó gbàgbé bá ní túnṣe. Ọ̀la yóò máa rò kéyìn. Aleri isasaje mawada karobuka wampole wala le ayatu ayrunaka minaliude la sofa yuti karobuka walaye alam yajidika yatiman fawe wawajadaka dora faade wawajadaka aidan faadile wamali yatiman falataki hadi waman sajda falataki hadi wama bilimati rabbika hadi Bismillahirrahmanirrahim Alam nashraka sadra awadana haqqa bushraka alladhi aqala saraka wa rafa'na laka zikraka inna ma'al yusri yusra Aisa faragita fagisab wa ila rabbika farigab Ayya salatul fati wọ́n lè jòkó àbáṣíwájú. نازل عاقب لك والعادي لا صراطك المستقيم وعلى آله حق قدره wọ́n mọ tí wọ́n ó ṣe fún mọ́ṣáláṣí. Wọ́n mọ tí wọ́n ó ṣe fún mọ́ṣáláṣí Bàásùnú. Ó sì mọ̀ pé wọ́n ṣe bẹ́ẹ̀. Ó ṣe bẹ́ẹ̀. Kákọ̀wé eléyìí. Kákọ̀wé eléyìí. Kájà máa fọ̀rọ̀ aṣíwájú lé Ọlọ́run lọ́wọ́. Kájà máa fọ̀rọ̀ aṣíwájú lọ́lọ́run lọ́wọ́. Ọba tó fún ààrẹ Mùsùlùmí ìtànà ń kú pẹ̀lú. Ọba tó fún ààrẹ Mùsùlùmí ìtànà ń kú pẹ̀lú. Ó sì jẹ́ oyè látọ̀dọ̀. Látọ̀dọ̀. Táwọn bàbá wa sọ fún wa. Wọ́n sọ fún wa. Ọlọ́run fẹ́ iná gbogbo ẹ̀mí. Ọlọ́run fẹ́ iná gbogbo ẹ̀mí lò. À ń bẹ́ yọ ọ̀hún fàjà gbé mu sí o. Àrùn bẹ́ẹ̀ lọ́rùn fàjà gbé mu sí o.
àjàgbé tó dúdú làkàṣẹ́ra lọ. àjàgbé tó dúdú làkàṣẹ́ra lọ. ènìyàn forí wérí pẹ̀kú ṣeré. ènìyàn forí wérí pẹ̀kú ṣeré. orí rẹ̀ abọ́ yágáyágá. ènìyàn fọmọ tiẹ̀ wá jáde yẹn. alu tiẹ̀ pa wàláì alu tiẹ̀ pa. ọmọjọmọ lọ. ìyá mọ́ pàrọ̀ ọmọjọmọ lọ. ìyá mọ́ pàrọ̀ ọmọjọmọ lọ ká mọ́ fẹ̀gàn kún mọ́sùlùmí ẹ̀kún fẹ̀gàn kún ẹ̀kún fẹ̀gàn kún ẹ̀gàn ẹ̀gàn yìí ò yítọ̀ Ọlọ́run lọ́wọ́ ẹ̀gàn tí wọ́n fẹ̀gàn nábì. Látijọ́ táyé ti pẹ̀gàn nábì. Látijọ́ táyé ti pẹ̀gàn nábì. Ẹ̀gàn pípa ò ti jọ mí lónìí mọ́. Ẹ̀gàn pípa ò ti jọ wọ́n lónìí mọ́. Lọ́dáyé táwa ìsọ̀rẹ́pìsẹ́. Lọ́dáyé táwa ìsọ̀rẹ́pìsẹ́. Béètì ní ibẹ̀ bàbá mú tí o. Béètì ní ibẹ̀ bàbá mú tí a 20 tó kù kan máa gbé mú. 20 tó kù kan máa gbé mú. Gbogbo ayé òkùnkùn lè fẹ́ nìtàn. Gbogbo ayé òkùnkùn lè fẹ́ nìtàn. Nínú ọ̀tá ọ̀rẹ́ ń bẹ níbẹ̀. nínú ọ̀tá ọ̀rẹ́ ń bẹ níbẹ̀. Nínú ọ̀rẹ́ ọ̀tá ń bẹ níbẹ̀. Nínú ọ̀rẹ́ ọ̀tá ń bẹ níbẹ̀. Àfojúfẹ́ ni má fọwọ́ kàfẹ́ ni. Àfojúfẹ́ ni má fọwọ́ kàfẹ́ ni. Àṣẹnibánidárò nínú ayé. Àṣẹnibánidárò nínú ayé. Wọ́n máa fẹ́ ní lójú ẹni. Wọ́n máa fẹ́ ní. Ojú òní tì í. Àdìsá ọlọ́run òní sí ọmọ òní tí ọmọ ta àlùfáà àti àlùfáà. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم. ayé wa ọ̀run wa ọlọ́run di ó dá mọ́tòrí pa yóò dá mọ́tòrún jẹ́ mọ́tòrí pọ́rọ̀ ó dá mọ́tàyé jẹ́ ọlọ́run mọ́ fọwọ́ gbóná mú wa ọlọ́run mọ́ sẹ́gun bà wá ẹ̀tọ́ olùgbọ́bì kan kóhùn ó dẹ́rù bà wá ẹ̀rù ni wọ́n lọ́rùn lọ́wọ́ dẹ́rù bà wá rọ́bà náà mẹ́tẹ̀ẹ̀fà. حسنة وفي الخيرات حسنة وقنا عذاب النار اللهم ارزقنا بالعلم لا إله إلا الله gbogbo àwọn bá ìsàlájì pátá nínú àtẹnà. sama alájì fìdàbí bá sọ̀rọ̀ òun pa ẹ̀sùn àwọn àfáà mi alájà fìdà kí orí ajé ní ìnà àtẹnà. Nínú àtẹnà. Tẹ̀sùbọ́ òkú lọ́wọ́ alájà. Tẹ́ ẹ bá sì ti rí, mò ń bọ̀, sẹ́lì. Ọ̀gá sójà. Tẹ́ ẹ bá dẹ̀ ti rí alájà Haúsá. Tẹ́ ẹ bá fẹ́ dá òkè ìmọ̀, ẹ ti mọ̀ pé wà ní òru láàyè láàyè òkèlà. Ẹ ní bá mọ́lẹ̀ ọlọ́run lára mi. Ẹ máa rí mọ́lẹ̀ ọlọ́run lára alájà Haúsá. Ó ní tẹ̀sùbà. Ẹ ló fi dá gbogbo ìyàwó tá a bá fẹ́ kó cooperate pẹ̀lú wa. Ọmọ ẹ bá jó lóru kí ìyàwó ẹ dábàá wa. Bàbá mi náà wà ìdá sọ́kọ rẹ. Wọ́n máa torí ìyàwó ẹ máa rí dànù. Ìwọ ń sùn ìyàwó ẹ ń sùn wọ́n lọ pa yín ni. Bọ́kọ bá lọ ẹni tí ó máa sọ fọ́lọ́ pé máa dì í mú ńbẹ̀ńbẹ̀ kò sí ńbẹ̀ máa dì í mú. Gbogbo àwọn tálàjì wa fẹ́ kò sẹ́lẹ̀ kò sí ètí ìṣẹ̀lẹ̀ sí ọlọ́run. Alájì kú ọlọ́run nípa. Àmọ́ ká sọ pé foundation Alájà Haúsá kò lè wó lulẹ̀. Alájà Haúsá ara ò ní ní ọ́. Bàbá ò ké mi. Bàbá
Ọjọ́ kò ní gbà kégbà ìlú ti ọwọ́ ẹgbẹ́ ṣe á sọ̀rọ̀ nígbà. Ẹ bá mi ṣe líláàbí kan fún Alájà Hafsat Abẹ́gbé. Ọlọ́run má pa fún wa. Olúwa má pa fún wa o. Kápẹ́tà dúà ìyá ìpọ̀ ládùúà. Wàláhì aládùúà ni. Gbogbo ń tẹ́ ẹgbẹ́ alájọ sínú ilé Alájì Ràṣídì Àyìndé. Àtàwọn tó ń tẹ̀lé yín tán dá alájọ síbẹ̀. Olúwa ò mọ̀ jẹ́ ẹkú lórí wọn. Ọlá báwo èèyàn ò ṣàmì. Àwa ń lọ àyè ọpẹ́. Alájì Ràṣídì ẹgbẹ̀rún mẹ́wàá wa kan wà ńlẹ̀. Ìwà ní tààsì yìí mo fẹ́ mọ̀ pé ṣe ẹ mọ̀ ẹ̀mí tó ń pè lọ́lọ́. Alájì ẹ wo tó tẹ bẹ̀rẹ̀ ayé. Ẹ wo ọdún tẹ fi ṣe jọ́ǹpù ní ọ̀rẹ́ méjì fọ́níṣọ̀ àti lágbolé. Ẹ wo iye ọdún tẹ fi tan gas black ṣe wéré. Alájì nínú ayé lẹ pọ̀ sí ìgbà náà. Alájà Abdulwasi Àyìnlá bẹ́ẹ̀ ẹjọ́ ń dúpẹ́ ní ọdún yìí. Sàkárì ìyàwó èjì rẹ̀ bẹ́ẹ̀ ẹ pọ̀ bẹ́ẹ̀ kíní ka Sàntánà wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ́dún náà. Alájì kílẹ̀ fẹ́ fi dúpẹ́ fọlọ́. Yóò gbọ́ òṣè Ràṣídì a dúpẹ́ fọlọ́run. Ó fún mi lọ́gbọ́n ó tún fún mi lóye. Oore tó ṣe fún wa làwọn sọ pé Ìbàjẹ́ fún mi. Ọ̀dà owó ọpẹ́ dà. Alájì lè lọ fún àwọn ọpẹ́. Bàbá wa, mo fẹ́ dà fún àbá. Alájì ọmọ àwa làwa ń jù sí yín. Ádàmọ́ ń bọ̀. Ibi tó rí bá lọ, ibẹ̀ nílé olórí. Ó yá lábà nìkó, ó tún yá lábà ẹgbà jẹ́ sáyà. Ó ní àgbà pé ìlú ọ̀fẹ́ bàbá náà. Ibo lẹ́ lọ. Wọ́n sọ bẹ́ẹ̀ fún yín. Wọ́n sàsọtẹ́lẹ̀ sínú ayé yìí. Alájì èló lẹ́fì. Mo ń bọ̀ mẹ́yọ́, èló lẹ́fì dúpẹ́. Mẹ́yọ́, èló lẹ́fì dúpẹ́. Alájì ní màá pàdé ẹ̀ Canada. Níjọ́ tẹ̀ tí ìrì ṣe tó bá yẹn. Ẹ wòlíì làlájì náà. 20 ni o. owó ọpẹ́ ni lẹ́yìn Owó ọpẹ́ ni. Gbogbo wọn ìpátápátá nítorí ẹgbẹ́ àǹsọjọ́ bí ó fa lẹ́kọ̀ọ́ ọmọ lẹ́bí ó lọ sí mẹ́ka ó ṣe kú òkú bá UK ẹgbẹ́ owó ti yẹ ọ̀pọ̀ Saidi Atura owó tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọ́n fi ra àti aláya wa ẹ wá máa jọ
Alhaji Osama wọ́n ti máa dúpẹ́. Mi ò fẹ́ dààmú yẹn láàmú. Bàbá wa ẹ̀yin ni mo fẹ́ wọ̀ pẹ́ ni ẹ kàn bá mi nàka sí bàbá yìí ẹ̀yin lọ́nà ṣẹ́kù lórí ẹ̀mí lónìí ẹ̀gbọ́n yín ló pẹ́ lápẹ̀tọ́ náà kò sẹ́ni tá a pè kò sí ròtẹ́ẹ̀lì kankan ò ti ní máa míìsì àwọn tó bí lọ́wọ́lọ́wọ́ báyìí